46, help me Holy Spirit. Psalm 46, psalm tó dùn, psalm tó dára ni. As a matter of life, as a matter of fact, lifeline psalm tó lè jẹ́ kí ẹ̀mí kó gùn, psalm tó lè jẹ́ kó nígbàgbọ́, kó lè rí ìfọ̀kànbalẹ̀ láti bá Ọlọ́run rìn, láti lè jogún ọ̀run, òní psalm 46. Bó ṣe ṣọ́ọ̀tì tó yẹn, verse 11 verses péré ni, but tó ní agbára fún ẹni tó bá mọ̀ ni o, fún ẹni tó mọ̀ tó dẹ̀ fi ìgbàgbọ́ tó dàgbàgbọ́ mọ́ tó sì múlò, kò kí ṣe ẹ tó yẹ kó kàn gbọ́ ó kàn mọ́ bọ̀ kò sí gbàgbọ́ ńbẹ̀, ìjọsọ̀rọ̀ Ọlọ́run tí kò ṣe kankan, bọ̀dẹ́ tó bá gbàgbọ́ tó gba ọ̀rọ̀ yẹn tó gbàgbọ́ tó sì múlò lóòótọ́, lifeline ni o, lifeline. In fact, tẹ́ bá gbọ́ àwọn testimony àwọn tó ti máa ń wá lórí pé ọ̀rọ̀ psalm 46 ẹ mọ̀ pé lóòótọ́ lifeline ni. Àìmọye ẹ̀mí ló ti gbà padà, ló ti rà padà, àìmọye ìṣẹ́gun ní psalm 46 ló ti máa ń ṣiṣẹ́ fún àwọn èèyàn, fún wa kó lè yé wa, torí àkókò rúdurùdu tí rúdurùdu wà, gbogbo nǹkan dàrú, àwọn orílẹ̀-èdè ń dàrú, ìjọba gbogbo nǹkan ṣe mọ̀ kí gbogbo nǹkan dàrú kéèyàn má tiẹ̀ mọ ibi téèyàn fẹ́ kọrí sí. Lákòókò náà ni wọ́n kọ psalm 46. Even though wọ́n sọ pé psalm àwọn ọmọ Kórà ni, but àwọn ọmọ Kórà kan ló kọ. Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn Júù fúnra wọn sọ pé ó láti jẹ́ pé ọba Hezekiah àbí prophet Isaiah, wòlíì Isaiah, pé kan ní àwọn méjèèjì yẹn ló kọ, torí kan tó ń ṣẹlẹ̀ lásìkò tán kọ psalm 46 yìí ó ní í ṣe pẹ̀lú kan tó ṣẹlẹ̀ sí ọba Hezekiah nígbà tó jẹ́ ọba Judah. So mo fẹ́ rán wa létí ìtàn yẹn ní kíákíá, a lè lọ kà á fúnra wa torí mo kàn máa summarize ẹ̀ ni, but a ti ṣe gbàtà ṣe Bible study Chronicles àti Second Kings. Ọba Hezekiah ọmọ Dávidi ni. Lákòókò tó di ọba, Israeli wọ́n ti pín sí méjì, àwọn northern party wọ́n ní 10 tribes, àwọn ti south wọ́n ní tribe méjì péré, Judah àti Benjamin, àwọn nìkan ló kù sí Judah níbi tí Jerusalem jẹ́ capital. So àwọn 10 tribes yẹn, gbogbo àwọn ọba tó ń jẹ ń bẹ̀ tán bá ti jẹ, wọ́n kọ òfin Mósè sílẹ̀, níṣẹ́ ni wọ́n ń bọ òrìṣà, wọ́n ti fẹ́ gbọ́ òfin Mósè, òrìṣà ni wọ́n ń bọ rà, à ń torí pé wọ́n ń bọ òrìṣà, Ọlọ́run fi wọ́n sílẹ̀ kán máa ṣe ìfẹ́ inú wọn. So àwọn ọba Assyria sì wá, wọ́n sì wá kó gbogbo wọn lẹ́rú lọ, wọ́n fi hùkù símú wọn ni, wọ́n fìyà jẹ wọ́n, tán fi kó wọn lọ lẹ́rú ni. Ṣùgbọ́n lákòókò náà Hezekiah wá sọ fún wọn ní Judah wípé ó tiẹ̀ wá mọ odi, ó ṣe odi yí Jerusalem, ó wá sọ wípé òun o Ọlọ́run tí bàbá òun Dávidi tó sìn òun ló fẹ́ sìn. Lákòókò tóun dẹ̀ di ọba ní Judah, kò sí ẹni tó gbọ́dọ̀ bọ òrìṣà, gbogbo gúrùfù òrìṣà gbogbo ẹ̀ ló gé pátápátá ni, pé gbogbo ọmọ Judah wọ́n láti máa sin Olúwa Ọlọ́run Jákọ́bù, ó ní gbogbo wọn á máa sìn. Ọba Hezekiah ò fẹ́ gbọ́ péyàn kankan ó tún lọ gbàdúrà lórí òkè kan sí òrìṣà kankan, ó stop gbogbo ẹ̀. So inú wa bí ọba Assyria wípé ohun tóun wá kọ́ àwọn 10 tribes tóun kó wọn lọ, tóun fi wọ́n ṣẹrú, ohun tóun mú gbogbo àwọn ìlú orílẹ̀-èdè, òun pa àwọn orílẹ̀-èdè run, ó dẹ̀ ń kó wọn lọ tó wá wù ló mọ́, ó lè kó lú mi kó lọ sí ìlú mi kó lọ máa ṣẹrú ń bẹ̀. Ọba Assyria yẹn ò ní world power bí Amẹ́ríkà gbà yẹn, ó kàn ń ṣe bó ṣe wù ú ni. So inú wa bí sí ọba Hezekiah wípé ṣé ọba Hezekiah ó mọ odi, so wá rò pé torí pé òun ti mọ odi yí Judah Jerusalem kò sẹ́ni tó lè wọ ọbẹ̀, wípé ká lọ sọ fún wípé òun fẹ́ wá pa Jerusalem òun, ìsídà kó fún rẹ̀ kó àwọn èèyàn ẹ̀ kó yọ̀ǹda àwọn èèyàn ẹ̀ àti fún ara ẹ̀ fún òun, kóun pa Jerusalem, kóun parun pátápátá. Story yẹn lè lọ kárí 2 Kings chapter 18 àti chapter good. So ó lóun fẹ́ pa gbogbo wọn run. Ọba Hezekiah dẹ̀ fún ní gift, ó fún lẹ́bùn pé kó lè fi wọ́n sílẹ̀ kan ra máa sin Ọlọ́run wọn, pé òun ò fà wàhálà, tó bá tẹ̀ fẹ́ jọba lórí wọn pàápàá pé it's okay, but at least àwọn ò lè fi Ọlọ́run Israeli àwọn ò lè fi sílẹ̀. So inú wa bí ọba yẹn sọ pé ó wá ránṣẹ́ pé kí wọ́n lọ sọ fún àwọn èèyàn Jerusalem, àwọn ará Judah wípé Hezekiah ń tàn yín ni o, Hezekiah ń sọ fún yín pé ẹ ní Ọlọ́run kan tó lè gbà yín, pé kò sí Ọlọ́run kankan tó lè gbà yẹn kankan lọ́wọ́ òun o,
kò sọ́lọ́run kankan tó lè gba ìlú kankan lọ́wọ́ òun o, pé ẹ má dá Hesekiah lóhùn, ó ń parọ́ fún yín ni o. Òun ń bọ̀, ó máa wá pa gbogbo Jerusalem, ó máa parun ni. Tóun bá dẹ̀ parun tán, òun á wá kó gbogbo wọn, òun á kó wọn lọ ní ẹrú. But ọba Hesekiah jẹ́ ọba tó jẹ́ wípé ó níbẹ̀rù Ọlọ́run ní gidi. Ọba Hesekiah jẹ́ ọba tó jẹ́ pé ó mọ̀ nípa agbára Ọlọ́run, ó mọ̀ pé gbogbo nǹkan ló wà ní ìkáwọ́ Ọlọ́run, ó mọ̀ pé Ọlọ́run ló ní ayé àti ọ̀run, ó mọ̀ pé kò sí ọba kankan lẹ́yìn Olúwa Ọlọ́run Ísírẹ́lì. Nígbà tí ọba yẹn kọ́kọ́ wá halẹ̀ pé òun máa pa wọ́n run, kí ni ọba Hesekiah ṣe? Ó lọ bá wòlíì Àìsáyà, ó ní kí wòlíì Àìsáyà kó gbọ́ nǹkan tó bá yìí sọ. Wòlíì Àìsáyà dẹ̀ sọ nǹkan tó Ọlọ́run sọ fún. Wòlíì Àìsáyà sọ, wòlíì Àìsáyà ní kàn sọ fún ọba wípé kó má wọrí o, Ọlọ́run ti sọ pé fúnra òun ó máa pa ọba Àsíríà, ó máa parẹ́. Ó kàn máa gbọ́ ohùn lásán ló máa gbọ́, ó kàn máa gbọ́ ariwo lásán ni o, ariwo lásán ló kò tiẹ̀ nídìí. Òun ló lórí ogun, commander in chief of the armies of heaven ni, pé kò tí ló ń bàjà, kò ní ìdí ìjà, ariwo lásán ló kàn máa gbọ́. Tó bá sì gba ariwo yẹn ló máa le. Ìdà tó mú wá yẹn pé ó fẹ́ fi pa àwọn ará Júdà yẹn, ìdà yẹn gẹ́gẹ́ ló máa fi para, pípa ìdà yẹn ló máa fi kú. Ṣebí òun Ọlọ́run ló ń gàn pé kò ní ṣe ọba Hesekiah. Ọba Hesekiah dẹ̀ sọ pé òun ti gbọ́, inú ọba Hesekiah dùn. Ṣùgbọ́n kí lọ́ba yẹn tún ṣe? Ńṣe ló wá kọ lẹ́tà, kò tiẹ̀ wá fi ṣe ìránṣẹ́ mọ́. Ó wá kọ lẹ́tà ni pé ẹ bá mi fi lẹ́tà yìí fún Hesekiah. Ẹ jẹ́ kí Hesekiah, ẹ jẹ́ kó ka lẹ́tà náà, kí àwọn ará Judah, àwọn tó ń tàn jẹ, kó ka lẹ́tà náà. 2 Kings 19 verse 14. Hesekiah sì gba ìwé náà. Okay, mo kàn summarize it so that tí bá ń ṣe teaching yẹn á lè yé àwọn tí wọ́n torí òun máa fi explain Psalm 46 yẹn. So 2 Kings 19 verse 14. Hesekiah sì gba ìwé náà lọ́wọ́ oníṣẹ́ náà, ó sì kà á. Hesekiah sì gòkè lọ. Kí ló ṣe? Hesekiah lọ sí ibi ààbò rẹ̀. Hesekiah mọ̀ pé bí kan wà téèyàn lè sá lọ. Tí ọ̀tá bá ti gbógun dé, tọ́tá bá ti sọ pé kò sọ́nà tó fẹ́ gbé gbà, tí gbogbo nǹkan bá ti dojúrú, Hesekiah mọ̀ pé bí ààbò kan wà téèyàn lè lọ. Téèyàn bá sì ti wà níbi ààbò yẹn, kò sí ọ̀tá tó lè débẹ̀. Ó rí bí bàlúùn tó ń fò lókè àtẹ̀kù tó ń rìn lẹ́ẹ̀lẹ́, kí ló ní ṣe papọ̀? Kí ni eku tó ń rìn lẹ̀, kí ló fẹ́ gbé bàlúùn tó ń fò ní 80,000 miles above the sea level, kí ló fẹ́ gbé ṣe? So ọba Hesekiah ọjọba tó mọ̀ nípa Ọlọ́run, tó mọ̀ ìpọ́ Ọlọ́run yìí kò kí ń dójú sí yàn, alábẹ́ àǹsá sí ni. Ó sá lọ sínú tẹ́ḿpìlì Ọlọ́run, ó gbé lẹ́tà náà, ó tẹ̀ síwájú Ọlọ́run, ó sì gba àdúrà tó ní agbára. But the last verse ń pa àdúrà ẹ̀ ni mo kàn fẹ́ sọ, nítorí pé ta bá ń gba àdúrà, a láti make sure wípé wíìlì Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ó wà nínú àdúrà yẹn, kádúrà yẹn kó lè tètè ìtẹ́wọ́gbà. Ta bá ń gbàdúrà, a láti sọ wípé Olúwa, nínú ikọ̀ ṣe pé bóyá torí tèmi, Olúwa tó bá lè bá mi fọmọ yìí níyàwó, tọmọ yìí bá lè ní ọkọ, Olúwa ògo rẹ̀ á búyọ̀, gbogbo ayé á mọ̀ lóòótọ́ wípé mò ń sìn ọ́, gbogbo ayé á mọ̀ wípé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Irú àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run máa dáhùn kíákíá. Ṣùgbọ́n Olúwa, ó ti tó látọjọ́ yìí, àwọn èèyàn máa fi mí ṣe yẹ̀yẹ́, wọ́n á sọ pé ọmọ yìí kò tí ì lọ́kọ, Olúwa ṣó wà ní dáhùn àdúrà ni, Olúwa wá, irú gbogbo àdúrà bẹ́ẹ̀ ariwo ni o. Bọ̀tá bá ti fi wíìlì ìfẹ́ Ọlọ́run sí, ẹ máa gbọ́ bí Hesekiah ṣe parí àdúrà ẹ̀ ní verse 19. Ó ní ìjẹ́ nítorí náà, ó ti sọ gbogbo nǹkan tó dá ń pa Ọlọ́run o. Ó wá ní ìdí tí mo fi ń gbàdúrà sí ẹ, Olúwa, pé kò lè dá wa lóhùn ní wípé kí gbogbo ayé lè mọ̀ pé ìwọ nìkan ni Ọlọ́run. Mo fẹ́ kí gbogbo àwọn tó yí wọn ká pátápátá, gbogbo ìlú tí ọba yẹn tó ti kó lẹ́rú, gbogbo orílẹ̀-èdè tó ti dàrú, gbogbo ibi tó ti bàjẹ́, tí ìwọ Olúwa bá gbà wá, ọba Àsíríà mọ̀ wípé Olúwa Ọlọ́run yìí nìkan òun ló lè gbà ni. Kò sí alágbára kankan níbi kankan tó tó Ọlọ́run yìí, pé ògo yẹn wá búyọ gbogbo orílẹ̀-èdè á wá mọ̀ wípé Ọlọ́run Ísírẹ́lì òun nìkan ṣoṣo òun ni Ọlọ́run. Nígbà tó dẹ̀ gba àdúrà yẹn tán, nígbà tá máa fi dé verse 35 and 36, ẹ wá wo títóbi
Ọlọ́run. Ó sì ṣe ní òru náà ní áńgẹ́lì Olúwa, áńgẹ́lì ẹyọ kan lọ́lọ́run rán o, kò rán méjì o. Wọ́n lọ sùn ní o, àwọn ará Júdà lọ sùn, wọ́n lọ sùn ní o, wọ́n tún dúró de nǹkan tó máa ṣẹlẹ̀ ní àárọ̀. Bọ̀tọ̀ bá Hesekiah máa ru Ọlọ́run tóun sìn. Hesekiah mọ̀ wípé Ọlọ́run yóò kì í dójú tìyàn. Ó sì ní ìdánilójú pé kò sí nǹkan tí ọba Àsíríà tó lè ṣe, ó kàn halẹ̀ ni. So lóru ọjọ́ náà gangan Ọlọ́run rán áńgẹ́lì ẹyọ kan jáde. Áńgẹ́lì ẹyọ kan yẹn ó sì pa ọ̀kẹ́ 9 lé ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn, 185,000 soldiers. Ọba Àsíríà, mélòó ni àwọn tó wà ní Júdà, tí mélòó làwọn tó wà ní Jerúsálẹ́mù tó wá kó àmì 185,000 soldiers wá. Àwọn mélòó ló wà ńbẹ̀, ṣùgbọ́n nígbà tó kó wọn dé pẹ̀lú nǹkan ogun, wọ́n rù nǹkan ogun wá ní rẹpẹtẹ. Wọ́n rù ní wá ní rẹpẹtẹ láti tó ó lóun fẹ́ pa Jerúsálẹ́mù, fẹ́ parun pátápátá, kó mọ̀ sí nǹkan tó ń jẹ́ Jerúsálẹ́mù mọ́, ká má gbọ́ mọ́. Ọlọ́run wá gba áńgẹ́lì ẹyọ kan dìde. Áńgẹ́lì ẹyọ kan yẹn wá, ó pa gbogbo wọn síbẹ̀, àti gbogbo nǹkan ogun tán kó wá, àti gbogbo nǹkan tán máa jẹ, gbogbo nǹkan ogun wọn. Nígbà táwọn èèyàn máa fi jí ní àárọ̀ lọ́jọ́ kejì, wọ́n bá gbogbo òkú àwọn àmì Àsíríà, wọ́n bá wọn lẹ̀ ní. Àwọn sójà Hesekiah ò tiẹ̀ múra ogun débi tán máa ja ogun. Ọba Hesekiah ò tiẹ̀ kò mú nǹkan ogun ẹyọ kan dání débi tó máa ja ogun. Gbogbo nǹkan tọ́mọ yẹn tún kó wá, ó tún wá di property àwọn ará Júdà. Gbogbo nǹkan wẹ àwọn yẹn ló wá kó. So bí Ọlọ́run bó ṣe máa ń gbé ara rẹ̀ ga nìyẹn. Ọlọ́run tá à ń sìn yìí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni. Ọba Hesekiah wá ó fi ògo ó fi fún Ọlọ́run wípé Olúwa Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run tí ò kì í da májẹ̀mú, Ọlọ́run tó máa ń pa májẹ̀mú mọ́, póun ló ṣerú nǹkan bí eléyìí fún wa. So nítorí ẹ̀ ni wọ́n ṣe sọ pé ó láti jẹ́ pé wòlíì Àìsáyà, torí lákòókò náà wòlíì Àìsáyà òun àti wòlíì kan Míkà, àwọn méjì yẹn ni wọ́n ran ọba Hesekiah lọ́wọ́. Ó ní wọ́n ṣe sọ pé ìsídà kò jẹ́ pé Hesekiah ló kọ sílẹ̀ kí Ísírẹ́lì lè máa rántí wípé kò ní fi ṣe irú nǹkan tó lè máa ṣẹlẹ̀ bí ayé tiẹ̀ ṣídìí, bí àwọn òkè tí wọ́n ń fò tí wọ́n ń dìde, wípé Ọlọ́run kan wà tó jẹ́ wípé téèyàn bá ti sá sí abẹ́ rẹ̀, téèyàn bá ti wà ní abẹ́ ààbò rẹ̀, èèyàn ò nílò láti jà o, òun ló máa jà fún yàn. Ìdà àwọn tó ọba yìí dẹ̀rẹ̀, nígbà tí ọba yìí tó gbọ́ wípé gbogbo òfin rẹ̀ gan hide ni o, nígbà tó rí pé gbogbo àwọn àmì òun kò sí kankan tó escape, òfin rẹ̀ fẹ́rẹ́ sí ni o, ọba Àsíríà. Ó sá, nígbà tó dẹ̀ máa sá dé ìlú ẹ̀ tó sá lọ síbi yàrá òrìṣà ẹ̀, pé bóyá tó ń bá wà ní yàrá òrìṣà kò sẹ́ni tó máa lè rí òun. Àwọn ọmọ tó bí fún rẹ̀ gangan ni wọ́n lọ bá yàrá òrìṣà yẹn. Ìdà bàbá wọn yẹn gangan òní wọ́n fi pa. Ìdà bàbá wọn gangan wọ́n pa tẹ́kọ̀jú wọn tó clear kí lẹ́wọ̀n ṣe kọ́rọ̀ Ọlọ́run kó ba lè wá sí ìmúṣẹ. So tọ́lọ́run bá sọ fún wa wípé I will fight for you, lọ sí ní, you can go to bed, lọ sùn, jẹ́ ká máa pariwo, má dá wọn lóhùn. Ìkan tó ṣe kọ Psalm 46 nìyẹn, wípé kò ní fi ṣe irú nǹkan tó lè máa ṣẹlẹ̀ o, kò ní fi ṣe irú nǹkan tó ta ń ṣe o, orílẹ̀-èdè lè máa dàrú, gbogbo nǹkan lè ṣe, ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run kò sí nǹkan kan, aburú kan kò ní ṣẹlẹ̀ sí o, kò sì ní ṣẹlẹ̀ sáwọn ọmọ tọ́lọ́run fi fún wa lórúkọ Jésù. So ìkan tí Psalm 46 tó wà fún nìyẹn. So ẹni tó bá understand the story yẹn, ìkan tí a fẹ́ ṣe ààyè dáadáa, ọ̀rọ̀ ìyànjú wa, máa kàn mú díẹ̀ ńbẹ̀ ni, torí ọ̀rọ̀ ìyànjú yẹn ṣe díẹ̀, bọ̀ mo kàn máa mú bóyá 3 àbí 4. Àwọn nǹkan kan tí mo fẹ́ ká mọ̀ pé ìrètí wà láàrin ìjì o, kò ní fi ṣe bí ìjì yẹn ṣe le tó. There is hope in the midst of the storm. Ká má sọ pé eléyìí ti le jù, kò sí kankan tó le jù fún Ọlọ́run o. Kò sí, there is no impossibility. Kò dẹ̀ sí nǹkan kan ní I'm the God of all flesh, is anything too hard for me? Kò sí. Lójú wa láti lè sọ pé eléyìí mà lè àrírú ẹ̀rí, ṣùgbọ́n lójú Ọlọ́run kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. So mo kàn máa fún wa ní ọ̀rọ̀ ìyànjú eléyìí tí má lè sọ ń bẹ̀ torí mò ń wago, so that a lè ka Psalm yẹn. Ọ̀rọ̀ ìyànjú kìíní, ṣẹ́rí, mo fẹ́ ká mọ̀ wípé a ní ibi ààbò tó ní ẹ̀rù. Ibi ààbò ta ní yìí,
ó ní ẹ̀rù o. Ibi ààbò yìí, refuge yìí, báwọn Júù tiẹ̀ ṣe describe ẹ̀, àwọn máa ń describe ẹ̀ bí ẹni pé ilé kan ni, bí ilé kan tó ń kọ́ tó jẹ́ pé kò sí èèyàn kankan tó lè débẹ̀, tí ọ̀tá ò lè débẹ̀, tí Sátánì gan ò mọ ibi tí ilé yẹn wà. Wọ́n ṣe máa ń describe refuge yẹn, ṣe mọ̀ refuge yẹn Psalm 91 gan sọ fún wa wípé abẹ́ apá Ọlọ́run ni, ṣe mọ̀ pé apá ẹ̀ everlasting arm ni, apá yẹn apá ayérayé, apá tó gùn tí kò lópin ni, lábẹ́ apá Ọlọ́run yẹn gangan la wà. Bí ìgbà tí ẹdìyẹ, ṣe mọ̀ bó ṣe máa ń ràgàbo ọmọ rẹ̀, tẹ́dìyẹ máa kó ọmọ rẹ̀ tó máa ràgàbo báyìí, bẹ́ẹ̀ la ṣe rí lábẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ràgàbò wa. Ẹni tó Ọlọ́run bá ràgàbò, ta ló fẹ́ sọ pé òun fẹ́ mu? Ẹ̀rí pé náà ti rẹ́dí àti lọ, ó ti parí ìrìn àjò ẹ̀ nìyẹn. So mo fẹ́ ká mọ̀ wípé a ní ibi ààbò tó ní ẹ̀rù, ibi ààbò tó ní agbára tó ní ẹ̀rù ni, tí ọ̀tá ò lè dé. Téèyàn bá ti débẹ̀ ara máa ń tùyàn ni, èèyàn á lè jẹun, èèyàn á ní àlàáfíà, èèyàn á máa gbádùn. Ọ̀tá kan máa ṣe títí ẹ̀ nígbà tó bá pariwo títí, Olúwa á parí iṣẹ́ ẹ̀ bó ṣe parí ọba Àsíríà, tó wọ́n máa ń pa wọ́n run ni. Tó bá ti fún wọn láyè díẹ̀ tọ́nà bá ti gbọ́, á pa wọ́n run kàlàáfíà lè wà. So mo fẹ́ ká mọ̀ wípé ibi ààbò ta ní yìí, ibi ẹ̀rù gidi ni. Téèyàn bá ti wà ń bẹ̀, kò sí bẹ̀rù, kò sí ojo, kò sí nǹkan kan mọ́. Psalm 46 tá ṣe yìí, ó sọ fún wa ní verse 1 wípé Ọlọ́run ni ààbò wa, àti pé òun ni agbára wa. Agbára ta nílò kò ń ṣagbára wa o, torí nígbà míì èèyàn mi á sọ pé ó tiẹ̀ ti sú òun, ó ti rẹ̀ òun, agbára tiẹ̀ ló ń lò. But tó bá ti jẹ́ pé agbára ti Ọlọ́run ló gbójúlé, ṣe mọ̀, ó ní I can do all things, I can do all things through Christ ní o, Philippians 4:13. Èmi á ṣe, ṣùgbọ́n agbára tí màá fi ṣe látọ̀dọ̀ Ọlọ́run ni, through Christ that strengthens me. Ọlọ́run ló fún mi ní agbára, èmi á kàn ṣe, ṣùgbọ́n ṣíṣe yẹn agbára ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ni o. Tèmi ní pé kí n kàn ṣe, a ní pé kí n sá sábẹ́ ààbò, mo sá síbẹ̀. Agbára tí màá fi wà ńbẹ̀ tó máa protect mi, tó máa ṣe gbogbo ẹ̀ ńbẹ̀ tán Ọlọ́run ni, kò ń ṣe tèmi. So mo fẹ́ ká mọ̀ wípé ibi ààbò tó ní ẹ̀rù gidi òun ni Ọlọ́run èyí tá a ní. Ṣé wá rí Ọlọ́run tó fi wá sí abẹ́ ààbò yìí, kò wá sọ wípé mo máa ràn yín lọ́wọ́ àbí mo ti ràn yín lọ́wọ́. Ó ní the ever present help, ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ni o. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ òun ni Ọlọ́run yẹn. Kò kí ń ṣèrànlọ́wọ́ tó pẹ́ o, kò ní jẹ́ kí nǹkan bàjẹ́ kó tó di pé ó máa dáhùn. Irú Ọlọ́run tá à ń sìn kọ́ nìyẹn. Téèyàn bá jẹ́ ọmọ ẹ̀, torí kò fi wá sílẹ̀, so ó wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ni. Ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ni, kò kí ń ṣe eléyìí tí tó pẹ́ rárá. Deuteronomy 33 verse 27, Deuteronomy 3:7 ó sọ fún wa nípa apá ayérayé, everlasting arm yẹn, bó ṣe gùn tó pé Ọlọ́run ayérayé ó ní ibùgbé wa o, ó ní ibi tá lè sá sí, ó ní ibùgbé wa, àti nísàlẹ̀ bí apá rẹ̀ ibẹ̀ la wà. Bàbá sì ti wà lábẹ́ ẹsẹ̀, ó máa bí ẹ̀wọ̀n ọ̀tá wa, ó ní ìwájú wa ní àwọn ọ̀rọ̀, ó máa fi àṣàrò afẹ́ni tí ò bá sí lábẹ́ rẹ̀ nìkan. Tó bàbá tí wọ́n ti ń gbé a ní Ọlọ́run tó jẹ́ ibi ààbò, a ní ibi ààbò tó ní ẹ̀ tí ọ̀tá ò lè dé, tí ìtọ́jú ò lè dé, tí ìṣòro ò lè dé, ó máa jẹ́ kí ọkàn wa, ó máa jẹ́ kó balẹ̀. Ìkejì ní pé aláàbí mọ̀ wípé agbára èyí tá nílò lákòókò tí ìjì yẹn tó bá dé, agbára yẹn látọ̀dọ̀ Ọlọ́run wá ni. So Psalm 46 jẹ́ ká mọ̀ wípé a ní láti rediscover agbára yẹn. Ṣé mọ̀ pé tí nǹkan bá ti dé, èèyàn ní mọ gbogbo nǹkan kan súnyàn ni, èèyàn ní mọ̀ ọ̀nà téèyàn fẹ́ gbà, èèyàn ní mọ̀ kan tó yẹ kéèyàn ṣe. Psalm 46 jẹ́ ká mọ̀ wípé lákòókò tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀, ká tètè rediscover, ká tètè ṣe ìwárí agbára wa, pé because a ní agbára. Agbára wà nínú wa. Ọ̀nà méjì lágbára ṣe wà nínú wa fún Kìrìsìtẹ́nì. Èkíní, ẹ̀mí mímọ́, odò tó ṣàn yẹn, odò tó jẹ́ wípé téèyàn bá tí Jésù bá ti fúnyàn lódò yẹn, olóṣèlú sọ pé tẹ́ bá ti mu nínú omi yìí, ẹ̀ ní pòǹgbẹ mọ́. Ẹ̀mí mímọ́ yẹn òun ni ó wà nínú wa. Agbára ẹ̀mí mímọ́, tẹ́ bá ti switch sí, tí nǹkan bá ti sú mi tí mi mọ what to do, immediately máa switch sí Holy Spirit tó yá take over. Ẹ̀mí mímọ́ ó yá, agbára
ọkọ̀ ìṣèjọba tó máa mú òkùnkùn mọ́ àwọn ìyá máa rò pé kí ni ìgbà ọjọ́ tó tó ṣe wà ní ìpọ̀ 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 olúwa tó 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 ti lé èyí tó kọ́ ni mo dúró tí mo ṣe wà díẹ̀ ní máa wà Jésù Kristi wọn tó wà kò ṣe mí nìkan ẹ̀mí mímọ́ wà ń bẹ̀ Jésù Kristi wà ń bẹ̀ kí wàá ni mo fẹ́ bẹ̀rù fún kí ni mo fẹ́ ṣe fúnra mi táwọn yìí ò ní ṣe fún mi so the best thing is kí n kan ra ní sùúrù kí n dúró and watch the Holy Spirit and the Lord Jesus Christ do his thing so ká tètè rántí wípé agbára mà wà nínú mi mo ní ẹ̀mí mímọ́ omi tó ṣàn yẹn ní ìlú Ọlọ́run omi yẹn máa ń jẹ́ kí inú èèyàn dùn ní o omi yẹn máa ń mú ayọ̀ ó máa ń mú wá ẹ̀mí mímọ́ wà ń bẹ̀ kò wá ń ṣe ẹ̀mí mímọ́ nìkan ó tún wá ń sọ Psalm 46 sọ fún wa wípé Ọlọ́run tún wà ní àárín rẹ̀ ìyẹn Jésù Kristi ó wà nínú wa òun la ṣe máa ń sọ wípé ó tóbi títí títí ọ̀run ò gbà ó tún wá ó kérékéré ó tún wá ń gbénú mi ọmọ ènìyàn ó kérékéré ó tún gbé inú mi tabernacle ẹ̀ ni mí so nínú tabernacle nínú tẹ́ḿpìlì yìí Jésù Kristi tún wà ń bẹ̀ òun la ṣe ń pè ní Emmanuel God with us orúkọ ẹ̀ nìyẹn Emmanuel God with us so nǹkan tó jẹ́ ká ní agbára ìkọ́ méjì yẹn ni Ọlọ́run ẹ̀mí mímọ́ omi yẹn tó ṣàn tí Jésù Kristi fún wa àti Jésù Kristi fún rẹ̀ gangan Emmanuel God with us God with us ní Yorùbá Ọlọ́run wà pẹ̀lú wa ìtumọ̀ orúkọ Jésù Kristi nìyẹn Àìsáyà sọ pé wúndíá kan máa lóyún nígbà tí wúndíá náà bá sì bí ọmọ náà a máa pe ọmọ náà ní Emmanuel God with us so ibi tí agbára wa wà nìyẹn ṣùgbọ́n tá a bá mọ̀ pé a ní agbára ìṣòro yẹn á wá bo agbára but the moment a bá sì lè mọ̀ pé a ní agbára a ní ẹ̀mí mímọ́ nínú wa Jésù Kristi sì wà pẹ̀lú wa nígbà yẹn a lè máa kọrin wípé bigger than all my troubles bigger than everything God is bigger than any mountain I can but cannot see nígbà yẹn a máa mọ̀ pé Ọlọ́run ta ní ó ju ìṣòro ó ju ìpọ́njú ó ju nǹkan tó ń ṣẹlẹ̀ lọ nínú ayé Proverbs 18:10 ìwé òwe 1:8 ó sọ fún wa wípé orúkọ Olúwa òun ni ilé ìṣọ́ agbára wa orúkọ Olúwa yẹn ilé ìṣọ́ agbára ni téèyàn bá sì ti wọnú rẹ̀ olódodo ó máa ń rí ìgbàlà ni olódodo máa ń rí ìgbàlà ni so orúkọ Ọlọ́run èyí tá níyẹn God with us kó jẹ́ ká máa rántí wípé Emmanuel God with us Emmanuel God with me ó wà pẹ̀lú mi ìdí tó ṣe sọ ní Emmanuel nìyẹn ní gbogbo nǹkan tí mò ń là kọjá ó wà pẹ̀lú mi tá bá ti ní assurance yẹn wípé ó wà pẹ̀lú wa ó máa jẹ́ kí ọkàn wa ó máa jẹ́ kó balẹ̀ then ìkẹta tí mo tún fẹ́ rán wa létí this refuge is ageless ibi ààbò yìí tá à ń sọ̀rọ̀ nípa èyí àìsá àìkú àìdíbàjẹ́ ni kò lè yípo padà kò nípò kó ṣe pé òkè mo máa fún yín ní ààbò fún 100 years ò lẹ́yìn yẹn kò wá sí ààbò mọ́ kò rí bẹ́ẹ̀ ààbò yìí láíláíláíláí ni o láíláíláíláí ni kò sí kankan tó lè yí padà ibi ìsádi tí kò lè gbó láíláíláí ni so ká mọ̀ pé kò ṣe pé ẹ ó ti jẹ́ bí ààbò fún mi ní 5 years ago àmọ́ kan tó máa ṣe ń sìn kò rí bẹ́ẹ̀ o he is the same yesterday today and forever ìkan lánàá ìkan lónìí ìkan títí ayé ni hallelujah okay mo fẹ́ mọ̀ pé mo wà lórí òkè ni so this refuge is ageless kò sí ohun kankan tó lè yí ààbò yìí tó lè yí kúrò tó lè yí padà kò sí kankan tó lè bàjẹ́ so nínú wàhálà àti nínú ìṣòro ààbò wa dájú fún ẹ tó bá mọ̀ ní o pé ààbò òun dájú àwa ní bẹ̀rù kò sí pọ́ǹtì pé à ń gbéra wa lọ́kàn sókè kíkọ sáré sọ méjì sí ká lè ka sáàmì yẹn ìkẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní pé ṣùgbọ́n condition wà fún ẹ tó lè wà lábẹ́ ààbò yìí gbogbo èèyàn kọ́ ló lè wà lábẹ́ ààbò yìí o condition wà o torí Psalm 24 ó sọ fún wa wípé ta ló lè gun orí òkè Olúwa lọ ta ló lè dúró níbi mímọ́ rẹ̀
ó dẹ̀ dáhùn, ó tún dá wa lóhùn fún wa lésì. Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ ni o àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sórí asán gbogbo nǹkan ayé yìí, tí ó fi ọkàn rẹ̀ sílẹ̀ fún Sátánì láti lò. Irú èèyàn bẹ́ẹ̀ ló lè wọ̀lú abẹ́ ààbò yẹn o, torí ààbò yẹn ibi mímọ́ ni o. Nǹkan tí ò bá mọ́ kò lè dúró ńbẹ̀, kò lè wọbẹ̀, kò possible. Olódodo nìkan ló lè wá síbi ààbò yẹn o. Tabaka Psalm 91, torí Psalm 91 commentary ló ti ẹ̀jẹ̀ fún Psalm 46 afẹ́ ṣe lénìí. Psalm 91 David ti ẹ̀rílì orílì ṣàlàyé nǹkan tá à ń pè ní abẹ́ ààbò, ẹni tó wà ní abẹ́ ààbò Ọlọ́run. David ṣàlàyé síbẹ̀. David jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé olódodo nìkan ló lè wọ̀ o. Kò kì í ṣe ibi tó yẹ pé ẹ wá lé ní ẹ wá sábẹ́ ààbò yẹn ọ̀la ẹ̀ tó sá lọ síbì míì. So David sọ pé ẹni tó jókòó, David sọ pé ẹni tó jókòó ni ò tí ò lọ bì mìíràn, tí kò tún ní plan B, plan C, plan D. David sọ pé ẹni tó jókòó irú ẹni bẹ́ẹ̀ òun ni à ń sọ̀rọ̀ ń pa ẹ̀, kò ṣe lè tó ń wá tó ń lọ. Tó jókòó tí kò sọ́nà mìíràn mọ́, Jésù Kristi yẹn nìkan lọ́nà. Mo jókòó pa ni, kò síbi mo takò tí Jésù ni, kò síbi tí mò ń lọ. Irú ẹni tí ó lè wọnú ààbò yẹn, tó lè wọ̀ nìyẹn. So kó má di pé wọ́n ní abẹ́ ààbò Ọlọ́run adẹ̀wọ́, torí Sátánì á sọ fún yín pé bí bó ṣe sọ fún ọba Ẹsikáyà tó sọ fún àwọn èèyàn pé ṣe Ẹsikáyà ń tàn yín ni, Ẹsikáyà ń tàn yín pé Ọlọ́run lè gbà yín. Sátánì á máa sọ fún yín pé ṣé kan sísá tó ń sọ lẹ̀ ń gbọ́. Ẹ jẹ́ kí Sátánì mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ti sá tó ń sọ, mí ì sọ ọ̀rọ̀ tèmi. ọ̀rọ̀ Ọlọ́run ni òótọ́ sì ni, Ọlọ́run ni ibi ààbò wa. Ẹni tó bá sì ti wà ń bẹ̀, olódodo tó bá ti wà ń bẹ̀, kò sí bàbá ńlá ọ̀tá, kò sí kankan tí bàbá ńlá ọ̀tá kan tó lè gbé ṣe. Bí bàlúùn tó ń fò lókè àtẹkù tó wà lórí ilẹ̀ ni, kò sí nǹkan kan. Àgbàdo inú ìgò ni, ó dàwò mojú fẹ́ dìyẹ ni, kò sí nǹkan kan tọ́ta lè gbé ṣe. So condition tó wà ń bẹ̀ nìyẹn o. Olódodo nìkan òun ló lè wọnú ibẹ̀. Ìkarùn ni wípé tí irú nǹkan bí eléyìí bá ṣẹlẹ̀, ọ̀nà téèyàn máa fi ń gbà wọnú abẹ́ ààbò yìí ni pé èèyàn máa stand still, èèyàn máa stand quiet, you stay quiet, you stay still o. A lè máa ṣe gbogbo wàhálà látàárọ̀ dalẹ́, a ní 30 minutes tá fẹ́ lò pẹ̀lú Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ nígbà tí ìṣòro bá dé, níbo ló fẹ́ sá lọ? Ọ̀rọ̀ wo ló fẹ́ sọ? Báwo ló ṣe mọ̀ pé èèyàn ṣe ń wọ abẹ́ ààbò yẹn? You see? So Bible tá fẹ́ ṣe lédi sọ fún wa pé stand still o, ó ń láti ní sùúrù, ó ń láti farabalẹ̀, ó ń láti spend the time ní presence Ọlọ́run o. Báwo lèèyàn ṣe ń dúró presence Ọlọ́run? Nípa gbígba àdúrà. Wá gba àdúrà, kò ṣàdúrà pé o tó ń gbà tọkàn á wà nínú store o. Àdúrà tó jẹ́ pé láàrin ìwọ àti Ọlọ́run, wá wà ní presence Ọlọ́run, wá ṣe àṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, wá ṣe àṣàrò meditate lórí ọ̀rọ̀ Ọlọ́run, wá sì máa yin Ọlọ́run. Wá time kan wà lọ́jọ́ kan at least tí èèyàn mọ̀ pé lákòókò yìí mo wà ní presence Ọlọ́run. Kò ní sí fóònù, ò ní ring, kò sí nǹkan kan. Ó làwọn àgbàlagbà wòlíì ṣe máa ń ní closet tó ti máa ń gbàdúrà. Tó bá ti wà ń bẹ̀, fóònù ò sí ń bẹ̀, kò sí náà, kò sí nǹkan kan. Àwọn àti Ọlọ́run ni. Ẹni tí ò bá lè spend the time ní presence Ọlọ́run, kò sí bó ṣe fẹ́ wá sábẹ́ ààbò yẹn. Kò sí. Ẹ̀rí ọba Ẹsikáyà kí ló ṣe? Ó lọ sínú tẹ́ḿpìlì. Kò tiẹ̀ pé èèyàn kókó pariwo because ó mọ̀ pé tó bá fẹ́ ní private, kò ń ṣe pé first time tó máa ṣe nìyẹn. Ó jẹ́ ká mọ̀ pé bóun ṣe máa ń ṣe nìyẹn, tí kankan bá ti ibi tóun ń lọ nìyẹn ń tòun. Òun á lọ tẹ́ḿpìlì Ọlọ́run, òun á sì bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọba Ẹsikáyà nìkan ló lọ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ó dẹ̀ lọ bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run sì dá lóhùn. So this last one náà dẹ̀ important. Okay, the last one. Tí nǹkan bá ti ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa shift focus wa kúrò ní nǹkan yẹn. Ẹ má jẹ́ ká máa gbé ìṣòro ga ju Ọlọ́run lọ. Tí nǹkan bá ti ṣẹlẹ̀, tẹ́ bá lọ kí àwọn Kìrìsìtẹ́nì pé ẹ lọ wò wọ́n, ṣe rí nǹkan tí tẹ́ bá kọ́kọ́ débẹ̀, gbogbo ìṣòro yẹn bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀, ẹ wá máa wonder pé níbo l'Ọlọ́run wà nínú gbogbo kìíní. Ẹ máa wonder pé ètò dẹ̀ sọ̀rọ̀ yìí Kìrìsìtẹ́nì bàmí gan pásítọ̀ ni. Ẹ máa wonder ní pé níbo l'Ọlọ́run wà ní gbogbo ìṣòro yìí. Torí wọ́n á sọ ka ìṣòro yẹn, wá bó ṣe ṣẹlẹ̀, wọ́n á sọ gbé kalẹ̀. Wọ́n dẹ̀ ṣe ń gbé kalẹ̀ yẹn, ẹ ní gbọ́ Ọlọ́run nínú ẹ̀. So tí nǹkan bá ṣẹlẹ̀, Sam tá fẹ́ ṣe léde sọ fún wa pé ká ro nǹkan, ká ro àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́run ti ṣe, ká wo àwọn àrà
àwọn nǹkan ńlá tọ́lọ́run ti ṣe bí áńgẹ́lì ẹyọ kan bó ṣe wá tó dẹ̀ wá pawọ́ ẹ̀rà ní ti 5,000 di àwọn sójà Sennacherib lọ́jọ́ kan tó yẹ pé wọ́n jí láàárọ̀ kùtùkùtù gbogbo òkú àwọn ọ̀tá wọn ni wọ́n rí lẹ̀ láì jà láì lòbọn irú nǹkan tá máa rò nìyẹn à ní jẹ́ kí wàhálà yẹn à ní gbé sórí Ọlọ́run èèyàn míì sì tá bá ti lè fún diagnosis ìyẹn ni diagnosis yẹn ti ju Ọlọ́run lọ ó ti ju Ọlọ́run lọ kò rí Ọlọ́run àṣẹ tó jẹ́ pé àìsàn tó ka dókítà lọ́yà tí dókítà ò mọ̀ kan tó máa ṣe Ọlọ́run á dẹ̀ mú kúrò ní ìṣẹ́jú kan. He is the Almighty. He is suffering. So ká máa shift focus wa ká máa gbé focus wa lórí ìkan yẹn ọmọ tí ò níyàwó ọmọ tí ò lọ́kọ yìí Olúwa èyí ní sáà ni èyí no let God be God. Ẹ jẹ́ k'Ọlọ́run ju ìṣòro yẹn lọ. Shift your focus. Think about àwọn nǹkan k'Ọlọ́run tó ti ṣe tí o bá ti ṣe máa rí ìwé tó ti ṣe ẹ̀yọ̀ owó ìdí Ọlọ́run ẹ̀yọ̀ báyìí ẹ̀yọ̀ nǹkan tó ti ṣe. Àìsáyà 41:10 Àìsáyà 41:10 ìgbọ̀ngàn sọ fún wa ó ní nítorí náà ó fi ẹ má bẹ̀rù ó ní torí Ọlọ́run wà pẹ̀lú wa ó ní ká má tó fòyà ká má tó yà rárá ó ní torí Ọlọ́run wa ó máa ràn wá lọ́wọ́. That's a very good psalm. Mo kàn paraphrase ẹ̀ ní Isaiah 41:10. So tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká shift focus wa sí agbára Ọlọ́run bí Ọlọ́run bó ṣe tóbi tó iṣẹ́ ìyanu tí Ọlọ́run tó ti ṣe. Ẹ jẹ́ ká ka 11 verses péré ni a máa ṣe tán. Psalm ìyìn ni verse 1 Psalm ìyìn ni Psalm 46 Psalm ìyìn ni bọ̀ lákòókò tí rúdurùdu tí gbogbo nǹkan bá dàrú tí chaos wà tí èèyàn mọ ọ̀nà àbáyọ kò ṣe pé wàhálà èèyàn nìkan nígbà mìíràn ìlú earthquake lè wà irú time tí coronavirus wà yẹn ìyàwó ọmọ Ọlọ́run kan wà tó jẹ́ pé even though à ń bá wọn lo gbọ̀ngàn tó ní kán lò but a mọ̀ pé lórúkọ Jésù kò lè kàn wá because ibi àbọ̀ abẹ́ àbọ̀ Ọlọ́run la wà corona ò sì lè débẹ̀. So èyàn láti mọ rọra èèyàn létí wípé Ọlọ́run tí mo ní tí mò ń sìn tí mo wà lábẹ́ ààbò ẹ̀ yìí ìrànlọ́wọ́ lọ́wọ́ ni. So Psalm ó bẹ̀rẹ̀ pẹ̀lú verse 1 mo sọ pé sábà àwọn ọmọ Kórà ni bọ̀ kò kì í ṣàwọn ló kọ́ àwọn Júù sọ pé ìsídà kò jẹ́ prophet Isaiah àbí ọba Hezekiah torí eléyìí láti máa encourage àwọn èèyàn lẹ́yìn tó Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu tó ṣẹ́gun orílẹ̀-èdè tó mú gbogbo orílẹ̀-èdè lẹ́rú lákòókò náà ò ní wọ́n kọ sáàmù yẹn. So Ọlọ́run lé ààbò wa àti agbára wa lọ́wọ́ ìrànlọ́wọ́ mo ti sọ fún wa nígbà ìpọ́njú lọ́wọ́lọ́wọ́ ni kò ń ṣe ní past kì í ṣe pé ó ti ràn mí lọ́wọ́ tẹ́lẹ̀ kì í ṣe pé ó máa ràn mí lọ́wọ́ báyìí lÓlúwa máa ràn mí lọ́wọ́ the ever present help in trouble. A dẹ̀ rí example eléyìí nínú ayé àwọn mẹ́ta Daniel chapter 3 Meshach àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọ kó sínú iná ìléru Abednego ńgbà tán lọ kó wọn sínú iná ìléru kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n rí èèyàn kẹrin tó wà pẹ̀lú wọn ń bẹ̀ wọ́n rí èèyàn kẹrin tó wà pẹ̀lú wọn ń bẹ̀ ìfà kan tó débẹ̀ ó ti débẹ̀ ṣáájú wọn ó ti pa ẹni because òun fún rẹ̀ gangan ni òní náà jó nírun ó ti bá náà sọ̀rọ̀ iye ilé tó ní kí kìnìún pa ó fún rẹ̀ gangan ní kìnìún ẹ̀yà Júdà ó ti silent kìnìún. So he's always ká lè mọ̀ pé he's always with us ni o kò ṣe always ni o tẹ́yàn mi á sọ pé Ọlọ́run ibo lójú rẹ̀ wà gan Ọlọ́run ò lọ́bì kankan o àfi tá a bá ti wọnú ẹ̀ṣẹ̀ o torí kò lè stand ẹ̀ṣẹ̀ asásẹ́yìn but as long as tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ ó súnmọ́ wa ju ọmọ tàbí ó súnmọ́ wa ju ẹbí ta ní ọ̀rẹ́ tí ò kì í dání ní ọ̀rẹ́ tí ò kì í fèèyàn sílẹ̀ òní Ọlọ́run wa. So Ọlọ́run lè ààbò wa àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú ká máa rántí pé Ọlọ́run yìí òní ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú. Ní verse 2 ó wá sọ wípé nítorí pé Ọlọ́run jẹ́ ààbò wa nítorí pé Ọlọ́run jẹ́ agbára wa nítorí pé Ọlọ́run jẹ́ ìrànlọ́wọ́ fún wa nígbà ìpọ́njú kí ló wá fẹ́ bà wá lẹ́rù o kí ló kù tó fẹ́ bà wá lẹ́rù
nígbà tó jẹ́ pé a níbi ààbò tá a sásítọ̀ tá ò lè débẹ̀, tó jẹ́ pé agbára ta nílò òun lágbára wa, tó dẹ̀ ń ràn wá lọ́wọ́ lákòókò ìpọ́njú tí ò fi wá sílẹ̀, kí ló wá fẹ́ bà wá lẹ́rù? Kí ló dé tá a bá fẹ́ àláò Sátánì láti fẹ̀rù sí wa lọ́kàn? Tí dókítà á sàn nǹkan tó jẹ́ pé ẹ̀yin lè sùn mọ́, tí nǹkan kan á ṣẹlẹ̀ tó jẹ́ pé wàhálà dé, ẹ ti gbàgbé nípa Olúwa Ọlọ́run tó jẹ́ ààbò, tó jẹ́ agbára, tó dẹ̀ jẹ́ ìrànlọ́wọ́ lọ́wọ́. So torí verse 1 òní verse 2 ṣe wà. Tí ò bá sí verse 1 kò sí verse 2. Nítorí ti verse 1 òní àwa ò ṣe ní bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé nídìí, bọ́n tiẹ̀ ṣe ayé tán ṣe nídìí. Tí a sì ṣí àwọn òkè ńlá, ṣe mọ àwọn òkè ńlá tó ṣí nípò, pé kúrò níbi tó wà yẹn máa lọ sínú òkun. Ẹni tó kọ sáàmù yìí sọ wípé òun fẹ́ jẹ́ ká má bẹ̀rù rárá. Òun ti rírí. Òun náà ṣe sọ pé ńgbà tí ọba Ìsíkáyà àti Àsíríà ni pé òun ti rí o níbi tí gbogbo nǹkan ti dàrú, tí chaos wà, tí Ọlọ́run yìí tó dẹ̀ dìde láti jà fún wọn. Pé ọmọ Ọlọ́run tó ní Ọlọ́run tọ́lọ́run jẹ́ ààbò fún, tó jẹ́ agbára rẹ̀, tó jẹ́ ìrànlọ́wọ́ fún, wípé kó má bẹ̀rù. Ẹ mọ̀ kan tí Psalm 114 sọ nípa Ọlọ́run. Ó ní Ọlọ́run yìí ó ní òkun rí, òkun sá, Jọ́dánì rí, ó padà sẹ́yìn. Àwọn òkè ńláńlá wọ́n rí Ọlọ́run Jákọ́bù yìí, ṣe ni wọ́n ń fò bí àgbò. Gbogbo àwọn Olúmọ̀rọ̀kì yẹn wọ́n ń fò bí àgbò ni o. Àwọn òkè kéékèèké àwọn náà bẹ̀rẹ̀ sí ní fò. Ẹ mọ̀ bí ọ̀dọ́ àgùntàn ṣe máa ń fò, àwọn òkè kéékèèké bẹ́ẹ̀ lọ ṣe ń fò. Ilẹ̀ fúnra ẹ̀ gan nígbà tó rí ilẹ̀ wárìrì ni. Ó wárìrì níwájú Olúwa Ọlọ́run Jákọ́bù ni. Ọlọ́run tá à ń sìn nìyẹn. So tí kan àwọn èèyàn máa ń rò pé kò sí kan tó ń bọ́ dàbí kí lè wá fẹ́ kí n ṣe? Kí lẹ fẹ́ kí n ṣe? Mo lólúwa tó gbójúlé, mo lólùgbàlà tó lágbára. Ayé àtèṣù ò lè gbà mí lọ́wọ́ ẹ̀. Wọ́n kàn lè ṣe lásán ni. Tán bá ṣe títí tí Olúwa dẹ̀ pa wọ́n rẹ́, case close. Tó lólúwa ò lè ever lose. He has never lost a war. So kí ni mo fẹ́ máa gbéra mi lọ́kàn sókè sí? So ẹjọ́ ẹ̀yin èèyàn Ọlọ́run, nǹkan tí verse 2 ṣe wà nìyẹn. Wípé ayé lè máa ṣìdí, gbogbo nǹkan lè dàrú. Ẹ̀yin ẹ máa wò yẹn, earthquake kì í ṣẹlẹ̀. Ẹ̀yin ẹ máa wo Ọlọ́run. Ẹ máa wo agbára irú Ọlọ́run tẹ́ ń sìn. Ẹ mọ irú Ọlọ́run tẹ́ ń sìn. Kò sí kankan tó lè fa ìbẹ̀rù fọmọ Ọlọ́run. Verse 3 ó ní pé bí omi rẹ̀ tilẹ̀ ń hó, ìyẹn omi inú ayé ni o. Bí omi yẹn bó tiẹ̀ ń hó, kì í ṣe pé kókàn jẹ́ omi yalé nìkan. Kómi tó wà nú ẹ̀ gan kó máa hó. Kó sì máa ru. Kí àwọn òkè ńlá tán mí nípa wọ bíbí rẹ̀, tó pé ìyẹn ni babalá anxiety, nǹkan tó stress wọn bẹ́ẹ̀, situation tó ti overwhelm èèyàn ṣe mọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ téèyàn sọ pé àgbọ̀rú eléyìí ti pọ̀ jù. Kí ló dé tí anxiety ti wá dé rẹ̀? Anxiety ni pé gbogbo ẹ̀ tó tiẹ̀ mì nípa wọ bíbí rẹ̀, babalá anxiety nìyẹn tó ń kó bá àwọn èèyàn, tó dẹ̀ máa ń lead lọ depression. Pé tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀, ó wá ń sọ fún wa pé ẹ ní sùúrù tó bá rí bẹ́ẹ̀ o, ẹ lọ ka verse 4. Tí gbogbo ẹ̀ bá ti rí bẹ́ẹ̀, ẹ lọ ka verse 4. Ìsáàmù gbọ́dọ̀ wá nígbà tí Jésù ti ṣàkọwọ́ ọmọ ìkan wà nínú owó tí ìdílé tí ní Jésù ní máa ń àwọn ọmọ ẹ̀yìn náà jọ pé Jésù ẹ̀rú tó bí mú ìdí wá ṣé òkú ọmọ ẹgbẹ́ àwọn ọmọ ìparẹ́ yìí. Kí ni Jésù ti dè ló sọ ìwé náà sọ̀rọ̀ ìwádìí ẹbí sílẹ̀ tí gbogbo ẹ̀ bá ti lẹ̀ ní tó nígbà tẹ́lẹ̀ pé kò sí náà parẹ́ gbogbo nǹkan ti dàrú ìbẹ̀sọ̀ wà ó ìbẹ̀sọ̀ ó ní oṣù láti wà oṣù láti oṣù Ọlọ́run ó ní oṣù láti wà títò èyí yóò ní Ọlọ́run oṣù kan bàjẹ́ máa ń ní Ọlọ́run máa ń ní ọmọ Ọlọ́run rọrùn oṣù díẹ̀ yìí máa ń ní wà ní wà omi ẹni oṣù tó ti ní oṣù tó ti tẹ̀lé la bá ti ní ṣe àkókò ìṣòro téèyàn bá ti gba tó ti lò lẹ́yìn tí ìgbà tó ti lò ẹni ọmọ wa láti gbà yẹn ní ayọ̀ ní ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ní ìlú ọmọ wa láti gbà yẹn inú inú ọ̀rọ̀ nígbà pàtó ńlá kan wà títẹ̀ tí yóò mú ìwọ ìwọ Ọlọ́run ìdí ní máa lọ́wọ́ ìṣẹ̀ náà lọ.
ibi mímọ́ àgọ́ tiẹ̀ náà o, ibi mímọ́ àgọ́ àwa ni àgọ́ náà o, àwa náà ní tabanọ́kù lọ́wọ́ nínú tabanọ́kù nínú tẹ́ńtì ìgbésẹ̀ ẹ̀mí mímọ́ wà bẹ́ẹ̀ nínú ìgbọ́wù ní ìgbọ́wù díẹ̀ bẹ́ẹ̀ ni ìlú díẹ̀ yìí náà bẹ́ẹ̀ ṣe wà ní ẹni tí bá dé sí ilé ìdílé bá sí olùkọ́ ní oríṣiríṣi ìlú tó ti gbà àdúgbò oríṣiríṣi ìyẹn ó wà nínú ìwé jésù emmanuel ó náà wà pẹ̀lú ẹ̀ ó wà pẹ̀lú ẹ̀ tó pé oṣù yẹn wà ó tó 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 láti fi lò ó máa jẹ́ kí gbogbo nǹkan tó ń gbé ó máa jẹ́ kó máa jẹ́ kí iná ìyá jẹ́ kó wálẹ̀ nígbà tí ó sì ti jẹ́ kí ìmọ̀ àti ẹ̀jẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí ẹ̀jẹ̀ ìdíjẹ́ wọ́n lè tètè tó láyé àti nàìjíríà genesis ẹgbẹ́ ẹ̀ka olùrọ̀ gẹ́gẹ́ ní ìṣẹ́sàn olùgbà àríwá ìgbàlẹ̀ olùrọ̀ ayò wáyé olùrọ̀ tí bàtà bá ti ṣiṣẹ́ àwọn jẹnẹrétọ̀ tó ọ̀pá òṣìṣẹ́ odò yẹn kò sẹ́ni tó lè mú kúrò ìdààmú wàhálà ò lè mú kúrò it's always there ṣùgbọ́n téèyàn bá mọ̀ pé wà ń bẹ̀ yẹn kàn máa ṣe wàhálà kàn gbọ́ ra ẹ̀ lọ́kàn sókè but the moment tó bá ti rántí wípé I have the Holy Spirit in me this river is there wàá kàn dé rí àkàndé lóra well up àkàn wá láti ìsàlẹ̀ ẹkùn ẹ wàá dé rí para àkàndé tún balẹ̀ ní ara túyàn ṣùgbọ́n téèyàn ò bá ti mọ̀ téèyàn ò bá ti rántí ìjà kan mọ̀ ṣe wàhálà ni so ẹ má jẹ́ ká gbàgbé pé odò ńlá yẹn ẹ̀bí ní Holy Spirit là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ara wa jẹ̀rẹ̀ tẹ́ḿpìlì Ọlọ́run ni tabernacle yẹn àwa gangan ni Jésù Kristi ń gbénu wa God with us Emmanuel orúkọ ẹ̀ Emmanuel ló ń jẹ́ verse 5 ó ní Ọlọ́run ń bẹ láàrin rẹ̀ Jésù Kristi wà láàrin rẹ̀ ó wà nínú wa kì yóò sì ṣí nídìí gbogbo wàhálà yẹn kò lè ṣí wa nídìí o kò lè ìkẹtẹ máa sọ fún wàhálà ènìyàn pé you will come and go mo like tí bàbá bá ti sọ pé and it came to pass èyí náà ó sì tún kọjá èyí tẹ́ ń là kọjá yìí ó máa kọjá so aláṣẹ máa rán wa létí pé bó ṣe wá bẹ́ẹ̀ ló ṣe máa lọ èmi ò kúrò bí torí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi wípé Olúwa ń bẹ nínú mi kò sì sí kankan tó lè ṣí mi nídìí kò sí àfi tí Jésù Kristi bá sọ pé ó yá ó tán ni lẹ́yìn tí ó bá jẹ́ pé Jésù Kristi ló sọ tó bá sọ fọ ó kàn sọ ohun ẹni you see so ká máa rántí wípé Ọlọ́run bẹ ní àárín rẹ̀ a kì yóò sì ṣí i nídìí Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ láàárọ̀ kù ní kùtùkùtù ni o nígbà tí ọba Hesekiah jí tí gbogbo àwọn ará Júdà jí kí ni wọ́n rí òkú gbogbo àwọn ọ̀tá wọn ni o wọ́n rí òkú gbogbo wọn ńlẹ̀ níwọ̀n ọjà wọn lò bọ́n wọn tiẹ̀ mọ̀ pé ogun tiẹ̀ ń lọ lọ́wọ́ wọ́n ti jí àwọn tó sì gbógun tì wọ́n tó sì múra mọ́ ṣe máa bá jagun ní gbogbo wọn ilẹ̀ ẹlẹ́ lọ́ọ́ bá gbogbo wọn olórí wọn tó sì kó wọn wá ń pa idà rẹ̀ tó sọ pé òun fẹ́ wá fi pa Hesekiah ipa idà rẹ̀ ló fún rẹ̀ ti fi kú o kò sẹ́ni tó pa Hesekiah ò pa gbogbo dẹ̀sára Júdà tó pa so ní ìrànlọ́wọ́ yẹn máa ń wá ní kùtùkùtù láàárọ̀ báyìí òun la ṣe máa ń kọ his mercies they are new every day every morning weeping may endure for the night o joy cometh in the morning ní kùtùkùtù Olúwa máa ràn wá lọ́wọ́ ó máa ràn wá lọ́wọ́ Psalm 5 yẹn náà is also talking about eternal life ṣe mọ̀ but torí time wa nífẹ̀ẹ́ a tún máa ṣe yẹn later ká lè tètè ṣe tán ní verse 6 ó wá ń sọ wípé àwọn kèfèrí ń bínú gbogbo nǹkan ti dàrú torí inú máa ń bí àwọn aláìgbàgbọ́ ṣe mọ̀ tán bá ti rí ọmọ Ọlọ́run kí ló ń dùn wọ́n pa ọba Hesekiah torí pé ó sọ pé kò sẹ́ni tó máa bọ òrìṣà mọ́ náà ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì nìkan la fẹ́ máa ṣe Hesekiah ò ṣe ọba Àsíríà kò sí kankan tó ṣe fún ìkan tó kàn ń dùn ní pé Ọlọ́run tó sọ pé òun sì yí Ọlọ́run yẹn ń tàn yín ni kò sí Ọlọ́run kankan bí kankan tó lè gba òun tó lè gbàyàn kankan lọ́wọ́ òun kò sí gbogbo orílẹ̀-èdè ló ti parun ìwọ Júdà kékeré Jerusalem ló wá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run yìí náà ni ó náà lọ́tà ń bá wa jà sí kò sí kan tó ń dùn bẹ́ẹ̀ so àwọn kèfèrí ń bínú àwọn ìjọba tiẹ̀ ń ṣubú pàápàá orílẹ̀-èdè ń ṣubú
bí ọba Àsíríà bó ṣe lọ ń destroy àwọn orílẹ̀-èdè tí wọ́n ń ṣubú, ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe le tó yẹn, ohun Ọlọ́run ẹyọ kan tọ́lọ́run bá dẹ̀ sọ ohun rẹ̀ báyìí, kí ló máa ṣẹlẹ̀? Ayé máa mẹ́ẹ̀tì ni o, ayé á yọ́. Ohun ẹ̀, just his voice, that's all you need to hear o. Kẹ́kàn gbóhùn ẹ̀ kan báyìí ó tán, gbogbo ìṣòro dópin ni o, gbogbo ẹ̀ dópin. Ohun Ọlọ́run ó máa ń pa gbogbo ìjì ni, kò sí bí ìjì yẹn ṣe lè tó. Jésù Kristi sọ wípé ìwọ ìjì dákẹ́ jẹ́, kí ló sì ṣẹlẹ̀? Ìjì sì dákẹ́ jẹ́ ni. Ẹ rí bí áńgẹ́lì yẹn bó ṣe pa gbogbo àwọn sójà tán ru gbogbo nǹkan wá láti wá pa ọba Hesekiah àti gbogbo àwọn ará Júdà. So ní verse 7 ó wá ń sọ wípé Olúwa àwọn ọmọ ogun mà wá pẹ̀lú wa. The Lord of hosts mà ní. Ọlọ́run tó wà pẹ̀lú wa yìí kò wá kì í ṣe ọlọ́run tó tí ò lè sọ̀rọ̀, ọlọ́run tí ò létí, ọlọ́run tó ń gbé, kò má kì í ṣe irú ọlọ́run yẹn. Ọlọ́run tí à ń sọ̀rọ̀ ń pa èyí, Olúwa àwọn ọmọ ogun ni. Psalm 24 sọ fún wa wípé Olúwa tó le, Olúwa tó ní agbára. Torí wọ́n bi Jésù Kristi nígbà tó ń padà bọ̀ láti Hades wípé tó lóun fẹ́ wọlé, tàti ẹlẹ́ni tó fẹ́ wọlé, kò sẹ́ni tó ń lọ tó ń padà, ìwọ ń padà bọ̀ níbo, ta ló fẹ́ wọlé? Ó ní Ọlọ́run ọba, ta ni wọ́n ní ta ni Ọlọ́run ọba ògo, ta ni Ọlọ́run ọba ògo náà? Ó ní Olúwa tó le mà ní, Olúwa tó ní agbára, Olúwa tó ní agbára ní ogun, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run. Ó mà ní the Lord of hosts, Ọlọ́run tó rán áńgẹ́lì ẹyọ kan péré, ó dẹ̀ pa 185,000 soldiers lóru, kò rán méjì o. Imagine tó bá rán áńgẹ́lì méjì, ẹ mọ̀ pé rẹ́rẹ́rù nìyẹn. Áńgẹ́lì ẹyọ kan tó lóun lórí ogun, òun ni the commander host ọmọ ogun ọ̀run. Kò sógun kankan tó lè borí Ọlọ́run. He has never lost a war. Ó wá ń sọ fún wa wípé ká lè fọkàn wa balẹ̀ ní o, pé Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa yìí ò ní Yahweh Sabaoth. Olúwa àwọn ọmọ ogun, òun ló wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù, òun lè àbò wa. Ọlọ́run Jákọ́bù mí pé Ọlọ́run májẹ̀mú ni o, Ọlọ́run tí ò kì í dá májẹ̀mú ni o. Ọba tó ṣèlérí pé òun ò ní fi wá sílẹ̀. Ọba tó sọ pé ìjà wa kò kì í ṣe ìjà wa, pé ìjà tòun òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o. Ó rán wa létí pé ìdí èyí ni ká ṣe fi ọkàn ara wa ká fi balẹ̀, nítorí pé Olúwa àwọn ọmọ ogun, òun ló wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù, òun lè àbò wa. Ó ní Sélà, tó wá sọ pé Sélà yẹn pé ká lọ ronú sí, ó fẹ́ ká lọ ronú sí, ká bẹ́ta kàdé yẹn, ká dákẹ́ ń bẹ̀ náà, ká lọ ronú sí kan tó ń sọ yẹn. Tá bá mọ̀ pé Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀run pé òun ló wà pẹ̀lú wa, tá mọ̀ pé Ọlọ́run Jákọ́bù òun ni àbò wa, Ọlọ́run tí ò kì í dá májẹ̀mú, tá bá mọ̀ pé òun ni àbò wa, pé kò sí kankan tó yẹ kó bà wá lẹ́rù, pé kò sí irú ìpọ́njú náà, kò sí irú ìṣòro náà, a máa borí ni. Àwa yóò borí ìṣòro àwa yóò borí ìṣòro dandan, bó ti wù káyé kó lè tó, kò sí bógun yẹn ṣe lè lo tó, a máa borí lórúkọ Jésù. Nítorí pé ẹ̀ńtà ní Olúwa àwọn ọmọ ogun ni, he the one that has never lost a war. Ọlọ́run Jákọ́bù ni àbò wa, ọba tí ò kì í dá májẹ̀mú, tí ò kì í bà májẹ̀mú jẹ́. Emmanuel, God with us, God with us. Verse 18, ó ní pé ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa yín, ní pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó dà pé àmọ́ kan tó yẹ ká ṣe, ká shift focus wa sí àwọn iṣẹ́ Olúwa, ká wo gbogbo àwọn iṣẹ́ ìyanu, iṣẹ́ àrà tọ́lọ́run ti ṣe. Tí bá ti ń wo ìyàwó Bishop Oyedepo tó bá ti ń preach nsìn, faith mi ó máa ń, kò sígbà tí máa ń gbọ́ tóbìnrin yẹn bá ń preach tí faith mi ò kí, faith mi ó máa ń ga sí ni. Tí bá ti rántí irú àìsàn tí Sátánì gbé sírú obìnrin yẹn, tí gbogbo ẹ̀ dẹ̀ kọjá, tó dẹ̀ tún padà wá sórí altar, tó dẹ̀ sọ nígbà yẹn pé Sátánì lè ṣe nǹkan tó wù ú o, pé lọ́jọ́ kan máa tún rí òun lórí altar tó wá tún bẹ̀rẹ̀ sí ní wàásù. Lóòótọ́ ó dẹ̀ padà wá lẹ́yìn tí dọ́tọ̀ ti sọ pé ráì kò sí nǹkan kan tẹ́lẹ̀ bọ́dí lè ṣe máa kán lọ máa ṣe gbogbo ẹ̀. Lóòótọ́ ó dẹ̀ ṣe wàásù lẹ́ni. Tẹ́ bá dẹ̀ rí wọ́n sí skin ẹ̀ bíi ti bébì ni, kò sí ẹ̀ lè mọ̀ pé irú nǹkan tí gbogbo ayé ń pariwo ń gbà yẹn kó ṣẹlẹ̀ sí. Èyí mi ì mọ̀ bí mo ṣe lè ṣe àlàyé gbogbo kinní yìí, pé tá bá ń wo iṣẹ́ Olúwa,
ó sọ wípé kò kì í pé true ọkọ òun lòun fi ní irú ìgbàgbọ́ tóun ní, kò kì í ṣe lè tóun kà wípé because òun àtàwọn ti jọ wà nínú plane tí engine plane tó dẹ̀ fail, tí pilot ti pé gbogbo orí pilot tó làágùn tí plane ń bọ̀ nsàlẹ̀, ó ní pé òun ò tiẹ̀ mọ ibi tóun wà mọ́. Ọkọ mi sọ pé Sisi take it easy, God is with us. Olóko dẹ̀ lọ́ra lọ bá pilot yẹn, plane ń jábọ́ nsàlẹ̀ àbí ó sọ pé yes sir, engine fail, don't worry, turn to Lagos. Ó ní kò ṣe é tọ́ ní sá, ó sọ pé plane you just you follow my instruction. Ṣé bó ní kan tẹ́ fi ń tàn you turn, plane yá dẹ́kọ̀ á dẹ̀ land. Plane dẹ̀ dẹ́kọ̀, plane tí engine ẹ̀ fail. You can imagine that kind of faith. Mo ní no wonder tọ́lọ́run ṣe pé kíní wọn ní church ẹ̀ ní living faith, ìgbàgbọ́ tí ò lè kú, ìgbàgbọ́ ẹ̀mí ìmọ̀ Yorùbá interpretation living faith ni. Ìwé tẹ́ bá gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu àwọn ọmọ wọn, ìsọ́lẹ̀ àwọn obìnrin méjì ẹ̀rù Ọlọ́run wá bà yín, kò sí kankan tó ń bá àwọn ọmọ ẹlẹ́rù. Àwọn ayáda sẹ́sìn lọ bá wọn nulẹ̀, àwọn òbí wọn ò dẹ̀ sí ń bẹ̀. Àwọn ọmọ yẹn ò bẹ̀rù, àwọn ọmọ yẹn ò bẹ̀rù. Wọ́n lè sọ fún wọn pé you cannot kill us, God is here with us. God, we are God's children. Àwọn yẹn dẹ̀ fi wọ́n sílẹ̀ lóòótọ́ wọ́n dẹ̀ lọ. Kò sí kankan tó gbọ́ àwọn ọmọ yẹn ṣe o. Ṣé ní faith wọn tí bá ti ń gbọ́ irú àwọn nǹkan tán mọ́ wọ́n ní pé kò sí kankan tó ń ba Bishop Oyedepo lẹ́rù láyé, kò sí. Ìyàwó ẹ̀ ní pé so faith yẹn látọ̀dọ̀ ọkọ òun lòún ti kọ́, kò tẹ́ ṣe pé nǹkan tó ń kà ní Bible, pé àìmọye near death experiences táwọn ti ní. Ọkọ wọn dẹ̀ sọ wípé má pariwo, tó bá sọ pé Jésù kan ti tó, má pè méjì, Jésù kan ti tó, you don't need to call Jesus 2 times. Pé lóòótọ́ àdẹ́rì pé ìkànnì ọ̀hún tó ọ̀pá méjì láti lọ́sọ̀ wà lórí pé nínú nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yìn máa ń ìyàwó kan wọ́n mọ́ ìṣọ́pọ̀ ìṣẹ́ ọ̀pọ̀pọ̀ iná ní ìgbàlẹ̀ ìgbà tí wọ́n lọ ẹgbẹ́ òjò oṣù tó ní pé àwọn ìṣọ́lù ní ìgbàlẹ̀ òṣèlú ìwẹ̀ ẹgbẹ́ tó ti kò sọ ní miscarriage ní obìnrin yìí ó ń jẹ́ mi dà. Ta ló sọ kí ló ń jẹ́ miscarriage bó ló ti kà ní Bible? Ṣó wà ní Bible? Give me my food my friend. Ẹ̀ẹ́dì miscarriage nìyẹn, ọmọ náà ló ń wàásù káàkiri fọ́lọ́run yìí o, tí wọ́n sọ pé miscarriage o. So mo fẹ́ kí faith wa ní Psalm 46 ìgbàgbọ́ wa, mo fẹ́ kó múnádóko ẹ̀yin èèyàn Ọlọ́run ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí faith wa ká lè lo Psalm 46 láti wàásù fún àwọn èèyàn, láti máa wàásù fún àwọn èèyàn pé ká fi ọkàn wa balẹ̀. Ọlọ́run tá à ń sìn yìí Ọlọ́run ńlá ni o, kò kì í kùnà o, Ọlọ́run májẹ̀mú ni o, kò kì í dá májẹ̀mú. As long as a bá ti sá fún ẹ̀ṣẹ̀, he will defend us o, he will heal us. Kò sí kankan tó ṣòro fọ́lọ́run yìí láti ṣe. So ní verse 8 yẹn ni pé shift your focus, má gbójú ẹ sórí ìṣòro yẹn. Ẹ wá wo àwọn iṣẹ́ Olúwa, ẹ máa wo iṣẹ́ Olúwa. Ẹ wo irú ahoro tí ó ṣe ní ayé, ẹ wo àwọn tó jẹ́ pé àwọn tó sọ pé kò sọ Ọlọ́run kò ṣe, ẹ wo bó ṣe dí pẹ̀lú wọn, bó ṣe dí pẹ̀lú ọba Assyria. Ó dí pẹ̀lú ẹ̀, lẹ́yìn tó dí pẹ̀lú ẹ̀ tán ọba Assyria pa idà ẹ̀. World power lọ́ba Assyria nígbà náà o, orí bí Amẹ́ríkà ń sìn ní ipa idà ẹ̀ fún rẹ̀ òun ló fi kú. So pé ká máa wo àwọn àgbàyanu ìkànṣẹ́ tọ́lọ́run ti ṣe, ìyẹn ni ká máa rò, ká gbé yẹn ká gbé ga ju ìṣòro yẹn, ká má gbé ìṣòro yẹn ga ju Ọlọ́run lọ. Tá bá fẹ́ kọ́ Ọlọ́run tètè bá wa ṣe iṣẹ́, tá bá fẹ́ kọ́ Ọlọ́run tètè dá sí ọ̀rọ̀ wa, ẹ jẹ́ kọ́ Ọlọ́run ká gbé ga ju ìṣòro wa, ká máa rò àwọn nǹkan tọ́lọ́run ti ṣe, àwọn iṣẹ́ ìyanu, àwọn nǹkan tá ti gbọ́, èyí tá ti rí kà nínú Bíbélì, àwọn yẹn ni ká máa rò, ká má gbé ìṣòro yẹn, ká má gbé sí orí wa, ká má gbé sọ́kàn wa. Ní verse 9 ó ní Ọlọ́run yìí ó máa ń mú ọ̀tẹ̀ tán dé òpin ayé ni o, ó nìkan ló lè fi òpin sí ogun o. Á mú ọ̀tẹ̀ ọba Assyria bó ṣe ń lọ gbogbo ayé tó mú gbogbo àwọn orílẹ̀-èdè tó mú wọn, á mú kan, á mú lọ sí ìlú mi, á fi kó lọ sẹ́lú. Kò ṣe pé ó ń lò wọ́n ní ìlú tiẹ̀ nìkan o, á kàn lọ mú ìlú kan tó bá ó kàn fẹ́ show agbára pé òun ni world power, kò sọ́lọ́run kankan bí kankan, kò ságbára kankan. So but kí lọ́lọ́run ṣe lẹ́yìn tí idà tiẹ̀ gangan tó pò lọ́wọ́ ọmọ ẹ̀ fi pa, àlàáfíà wà, kò tún síjà mọ́,
kò sógun mọ́ lórílẹ̀-èdè sórílẹ̀-èdè. So ọlọ́run nìkan ló lè ṣe. Ó ní ọlọ́run tóun sọ ń pa èyí ó ló máa ń mú ọ̀tẹ̀ tán dé òpin ayé ni. Ṣé mọ̀ ó ṣe ọrún bó tán fi ń jà ó sì ké ọkọ̀ tán fi ń jà ohun ìjà wọn ó ké sí méjì ni ó yẹ̀yẹ́ ó sì fi kẹ̀kẹ́ ogun wọn ó fi jóná. Ó máa ń fi kẹ̀kẹ́ ogun ọ̀tá ó máa fi jóná ni. Gbogbo nǹkan tó ń rò pàgbára táwọn fi ń ṣe yẹn yẹ̀yẹ́ ló máa ń gbẹ̀yìn at the end of the day. Yẹ̀yẹ́ ni. It's just a matter of time o. It's a matter of time. So ọlọ́run máa ń fi òpin sí ogun títí dé òpin ayé. Òun nìkan ló lè ṣe o. Kò sẹ́ni tó tún lè ṣe irú ẹ̀. Kò sí. Verse 10 ó wá sọ wípé nítorí gbogbo àwọn kan tá ti kà sílẹ̀ tọ́lọ́run ń ṣe wọ̀nyí ẹ dúró jẹ́ ẹ má gbéra yín lọ́kàn sókè ẹ má sá pàmbólámbólà ẹ má jẹ́ kí Sátánì kó yín lọ́kàn sókè kò sóhun tó ṣòro ó ṣe fọ́lọ́run ẹ ṣáà dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi lé ọlọ́run. Ǹjẹ́ nígbà tí ọba Hesekiah jí láàárọ̀ kùtùkùtù tó rí òkú gbogbo àwọn ọ̀tá rẹ̀ nílẹ̀ láì jà láì ṣe kankan tó yẹ pé ẹrù náà tún kó wá gan pàápàá ẹrù yẹn tún di ẹ̀bùn fún ọba Hesekiah. Ṣé ọba Hesekiah ò rí pé ọlọ́run yìí òun ni ọlọ́run ni? Tá bá lè wá ojú ọlọ́run if only we can just take time to spend. Problem táwa onígbàgbọ́ nísìn ni wípé àwọn èèyàn tí ẹ fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run tá bá tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọn kì í jẹ́ kí ìgbàgbọ́ wọn kì í jẹ́ kó dàpọ̀ mọ́. They don't even believe, they don't even trust God. Ọlọ́run ṣéyìn ló fẹ́ dúró dè. They don't even trust. Wọ́n kàn lọ church ni. They don't trust God. But tá bá ń spend time tá ń ka ọ̀rọ̀ ọlọ́run tá ń meditate lórí ọ̀rọ̀ ọlọ́run tá ń gba àdúrà tá ń worship tá ń spend the time at least every day pẹ̀lú ọlọ́run. Tí ìjì bá dé a lè dákẹ́ jẹ́ a sì rí ọlọ́run. Gbogbo èèyàn á sọ wípé ọlọ́run nìkan ló lè ṣerú nǹkan bí eléyìí. Kò tẹ́ nídìí kẹ́yìn kan kẹ́ tó give testimony àwọn èèyàn á sọ wípé God did this one. Ọlọ́run nìkan ló lè ṣerú eléyìí. Tá bá lè dúró jẹ́ a mọ̀ pé ọlọ́run lọ́lọ́run. Ọlọ́run fúnra ẹ̀ ló sọ̀rọ̀ ní verse 10 o. Ọlọ́run fúnra ẹ̀ gangan ọ̀gá ògo ló sọ̀rọ̀ ní verse 10 o. Ó ní ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni ọlọ́run. A ó gbé mi ga nínú àwọn kèfèrí a ó gbé mi ga lé ayé. Olúwa fẹ́ gba ògo lórí ayé mi. Olúwa fẹ́ gba ògo lórí ayé yín. Kò dùn mọ́ ọlọ́run tí a bá ń go through oríṣiríṣi tí Sátánì dẹ̀ wá ń ṣe nǹkan tó kò dùn mọ́ ọlọ́run nítorí pé Sátánì fẹ́ gba ògo lórí ayé wa. Ó fẹ́ gba ògo ṣùgbọ́n ṣá ní time àti ẹ̀ ti dúró ti ọlọ́run yìí ni. Ṣá ní time àti gbàdúrà ni. Brother James sọ pé is any of you afflicted? Ó ní let him pray. Ṣá ní time àti worship ọlọ́run yìí. Do we spend time with him? Ọ̀rọ̀ ẹ̀ mélòó láti ẹ̀ mọ̀ njá ti ẹ̀ gbàgbọ́. Èèyàn mi lè quote Bible from Genesis to Revelation ṣùgbọ́n kò sí verse ẹyọ kan kò gbàgbọ́. Kọ́kọ́rọ́ ẹyọ kan nínú gbogbo ẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀. Meanwhile ọ̀rọ̀ ọlọ́run ìkọ̀ọ̀kan kọ́kọ́rọ́ ni ètè bá ti ní kò ṣeé gbà mọ́ ẹ ti ní ìyẹn ni ẹ ti ní ni ṣùgbọ́n èèyàn mi kàn mọ́ bọ̀ kò sí gbàgbọ́ kò dàgbàgbọ́ mọ́ kò gbàgbọ́ nú ẹ̀. It's as good as ẹni tí ò mọ ọ̀rọ̀ ọlọ́run kò sáǹfààní ẹ̀ fún kò sí ṣe mọ̀. Ó ní pé àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní kò ṣe wọ́n láǹfààní nítorí wípé wọ́n dá ìgbàgbọ́ pẹ̀lú wọn. Ṣé Hebrews kí ló ṣe mo try àti rántí scripture yẹn anyway scripture yẹn ni ẹ máa rántí. So verse 11 ó ní olúwa àwọn ọmọ ogun ó wà pẹ̀lú wa. Ṣé mo kó ti kọ́kọ́ sọ ní verse 7 ọlọ́run ò dẹ̀ kì í sọ̀rọ̀ púpọ̀. That's the point tó bá ti sọ pé God said yẹn ẹ má dá wọn lóhùn. God is not a talkative. Kò ṣe talkative tó bá ti sọ̀rọ̀ ẹ̀ tó bá sọ ń gbà méjì á jẹ́ kó jẹ́ pé ìkan yẹn ó really ṣe pàtàkì ni. Ó tún padà ní verse 11 láti tún sọ fún wa wípé olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa. Wọ́n tún repeat ẹ̀ ní olúwa rán mi sí yín o ẹ̀yin ọmọ ọlọ́run lórí òkè Síónì. Olúwa àwọn ọmọ ogun mà wà pẹ̀lú wa. Ọlọ́run Jákọ́bù mà lé ààbò wa. Ọlọ́run májẹ̀mú mọ̀ ni kò mọ̀ kì í da májẹ̀mú níwọ̀n ìgbà
tá a bá ti lọ wá ìrànlọ́wọ́ lọ síbi tí kò sí ìrànlọ́wọ́, níwọ̀n àgbà tá a bá sì lè dúró de ti olúwa yìí tá à ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ rẹ̀, olúwa yìí, olúwa ọlọ́run àwọn ọmọ ogun ni, he has never lost a war o, tiwa ò ní ṣòro ṣe fọlọ́run lórúkọ Jésù o. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú John 14:6, torí tó bá fẹ́ kọ́ lọ́run, ó fẹ́ kó jẹ́ bí ààbò rẹ, ó fẹ́ kọ́ lọ́run, ó fẹ́ kó jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ lákòókò ìpọ́njú, ó fẹ́ kí ọlọ́run yìí, ó fẹ́ kó jẹ́ agbára rẹ, ó really fẹ́, ó fẹ́ wà lábẹ́ ààbò ẹ̀. Tó o bá jọ ọmọ ẹ̀, tó o bá ní relationship pẹ̀lú ẹ̀, ẹdìyẹ ò lè lọ́mọ ọmọ ẹdìyẹ mìíràn kó fi sábẹ́ ààbò ẹ̀, kò possible. Ọmọ títí ẹ̀ nìkan ló lè ràgàbò. So tó bá fẹ́ kọ́ lọ́run yìí, ó fẹ́ wà lábẹ́ ààbò ẹ̀, ó ń láti ní relationship pẹ̀lú ẹ̀, pé ó lọ church kò mí ìpọ́nmọ ọlọ́run ni ẹ́, pé ó jẹ́ pastor kò mí ìpọ́nmọ ọlọ́run ni ẹ́. Ẹni tó bá gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ̀ nìkan, tá a tún bí nínú ẹ̀mí tí òun ṣe nípa ti ara nìkan, òun là ń sọ wípé ọmọ ọlọ́run. Jésù Kristi sọ fún wa, Jòhánù orí 14:6, John 14:6, Jésù wí fún wa pé èmi lì ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi, ọ̀nà mìíràn kò sí o, Jésù Kristi nìkan ni, nítorí pé òun ló wá láti wá rà wá padà, òun ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun ló fi ẹ̀jẹ̀ rẹ̀ san gbogbo gbèsè wa. Dáàsì àti pé tá a bá ń gbàdúrà, a gbọ́dọ̀ kọ́kọ́ rí ara wa sínú ẹ̀jẹ̀ Jésù, a gbọ́dọ̀ jẹ́, torí tá a bá ti rí ara wa sínú ẹ̀jẹ̀ Jésù, à ń ran Ọlọ́run létí sacrifice tọ́mọ ẹ̀ ṣe lórí igi àgbélébù, pé olúwa, in case ẹ̀ṣẹ̀ bá wà, ẹ̀jẹ̀ yẹn ti san gbogbo gbèsè mi o, mo ti dé olúwa, mo dé, kẹlẹ̀ gbọ́ àdúrà mi. Òun la ṣe ń lo ẹ̀jẹ̀ yẹn. So Jésù Kristi, òun nìkan ló ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun nìkan ló rà wá padà. So kò sọ́nà mìíràn ju Jésù Kristi yìí. So ẹ tí ò bá ti gba Jésù Kristi yìí kò lè rí ọ̀nà yẹn o. Jésù lọ̀nà náà. Mo dẹ̀ ti sọ fún wa pé ọ̀nà yìí òun ló máa ń gbéyàn lọ sí òtítọ́. Òun dẹ̀ ló ń gbé wa látòtítọ́, òun ló máa gbéyàn dé ìyè. O lè sọ pé ẹ kàn fẹ́ lọ bẹ̀rẹ̀ látòtítọ́, kò possible. O láti bẹ̀rẹ̀ láti ọ̀nà ni. Jésù Kristi sì ni ọ̀nà náà. So tó bá fẹ́ gba Jésù Kristi, ó fẹ́ kí Jésù Kristi kó jẹ́ ibi ààbò rẹ, ó fẹ́ kí Jésù Kristi, ó fẹ́ kó jẹ́ agbára rẹ, ó fẹ́ kí Jésù Kristi, ó fẹ́ kó jẹ́ olùrànlọ́wọ́ fún ọ, wá gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ. Fi ayé, èṣù, ẹ̀ṣẹ̀ fi sílẹ̀ pátápátá. Nígbà náà ló lè bá ọlọ́run yìí, ló lè bá rìn. Nígbà náà ló lè wà ní abẹ́ ààbò rẹ̀. Ìwọ náà wá lè máa sọ ńgbà yẹn wípé ẹ má dá wọn lóhùn, olúwa ni àpáta mi, òun ni ààbò mi, òun ni ìrànlọ́wọ́ mi, òun ni agbára mi, ìrànlọ́wọ́ lọ́wọ́ nígbà ìpọ́njú ni, ọlọ́run àwọn ọmọ ogun ni, ọlọ́run Jákọ́bù, ọlọ́run májẹ̀mú tí kò kì í dá májẹ̀mú, òun lọ́lọ́run tí mò ń sìn. Ṣùgbọ́n tí ò bá tí ì fi ayé ẹ̀ fún, tí kò ní relationship pẹ̀lú ẹ̀, tó bá kàn ń kó tiẹ̀, ó kàn ń kó tiẹ̀ lásán ni o, ó kàn fi ṣeré ni o, kò lọ́bi kankan o. Wọn ò gbọ́ in the spiritual o, torí wọn ò mọ̀ in the spiritual. Orúkọ ẹ̀ ò sí in the spiritual pé àtúnbí ni, torí orúkọ ẹ̀yàn láti wà ń bẹ̀. Tá a bá tí ì kọ orúkọ rẹ̀ síbẹ̀, kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀ o. Tó bá fẹ́ gba Jésù Kristi, àbò ti gba Jésù Kristi, ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan tí chaos bá ṣe kàn Psalm 46, nígbà tí chaos dé, o ti sá lọ, o kàn mọ̀ pé o sì lábẹ́ ààbò yẹn mọ́, o ti lọ sábẹ́ ààbò ibì mìíràn, o ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ìwọ gan ò tiẹ̀ wá nígbàgbọ́ nínú ọlọ́run yẹn gan, ó kàn ń ṣe pé ká lè sọ pé ń bá wọn ṣe ni. Oore ọ̀fẹ́ wà fún ọ. It's a God of new beginning. A tún fún ẹ níbẹ̀rẹ̀ ọ̀tun. Kó jẹ́ ká jọ gba àdúrà wípé olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi lè ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè.
ẹni tó bá sì sọ lóòótọ́ àti lódodo láti inú ọkàn rẹ̀ wá, olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa jó lọ́run. Jésù Kristi fúnra wọn gan, inú wọn á sì máa dùn pé èèyàn tuntun ti dé. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ mansion ti tiẹ̀ náà. Lọ́jọ́ náà àríra ayọ̀ mára wa lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back, because I want to see my Jesus someday. I got my mind made up and I won't turn back, 'cause I want to see my Jesus someday. Goodbye, world. I stay no longer with you. Goodbye, pleasures of sin. I stay no longer with you. I made up my mind to go God's way for the rest of my life. I made up my mind to go God's way for the rest of my life. Thank you, Lord Jesus Christ. Thank you. God bless you all in Jesus' name.